Oko shoye mareo, oko ajeye mareo, oko emere baba confirm international. Lori eto ye mareo ha. Oko shoye mareo, oko ajeye mareo, oko emere baba confirm international. Lori eto ye mareo kedere. Oh, ẹ̀yin àṣebàjẹ́ o, ẹ ò rí bí sásí. Ẹ̀yin ọ̀dàlúrú o, ẹ ò lè sá pamọ́. Ẹ̀yin ọ̀bàyéjẹ́ o, àsìkò ẹ̀san tó. Baba confirm international, ọkọ̀ yìí ti dé. Baba confirm international, ọkọ̀ yìí ti dé. Ẹ̀yin àṣebàjẹ́ o, ẹ ò rí bí sásí. Ẹ̀yin ọ̀dàlúrú o, alẹ́ ò lè sá pamọ́. Ẹ̀yin ọ̀bàyéjẹ́ o, àsìkò ẹ̀san tó. Baba confirm international, ọkọ̀ yìí ti dé. Baba confirm international, ọkọ̀ ṣóyẹ màrè o, ọkọ̀ ajẹ́yẹ màrè o, ọkọ̀ ẹ̀mẹ̀rẹ̀ baba confirm international. Lórí ètò yìí ẹ máa ríran òkè. Ẹni kò mọ̀ o, ẹni mọ̀ òkò o. À ń lè bọ̀ lẹ́yìn ó lára àwájú jagunlá bíbẹ̀ nílẹ̀ ó dé tọgbọ́tọgbọ́. Ẹ̀yin àṣebàjẹ́ o, ẹ ò rí bí sásí. Alẹ́ yìí ọ̀dàlúrú o. Ẹ bá mi share ẹ, ẹ bá mi share ẹ. Ẹ̀yin ọ̀bàyéjẹ́ o. Bẹ́ẹ̀ bá wà ń bí, ẹ bá mi share ẹ. Baba confirm international. Ọkọ̀ yìí ti dé. Ọkọ̀ wọn náà rí. International. Ọkọ̀ yìí ti dé. Ọkọ̀ ṣóyẹ màrè o, ọkọ̀ ajẹ́yẹ màrè o, ọkọ̀ ẹ̀mẹ̀rẹ̀ baba confirm international. Lórí ètò yìí ẹ máa ríran wò ha. Ọkọ̀ ṣóyẹ màrè o, ọkọ̀ ajẹ́yẹ màrè o, ọkọ̀ ẹ̀mẹ̀rẹ̀ baba confirm international. Lórí ètò yìí ẹ máa ríran wò kedere. Ẹ ṣé ẹ̀yin tẹ́ jẹ́ tèmi tẹ́ dẹ̀ máa ń gbọ́ mi ní gbogbo ìgbà. Ẹ máa ṣeun gan o, ẹ máa ṣeun gan o, ẹ ṣeun gan ni. Ẹ ṣeun. A máa ń ṣe à ń ṣe ọ̀rọ̀ ara wa náà pàápàá tó lè máa dúpẹ́ nítorí wípé ẹjọ́ tó bá ti wá bí ẹjọ́ torí tọlọ́run ẹ má sá lọ. Nítorí pé ohun tí a mú wá fún yín lónìí nǹkan tó dẹ̀ jẹ́ wípé ẹ máa gbádùn ẹ̀ bí bó ṣe òyìnbó ń gbádùn sìgá. Ẹ máa gbádùn ẹ̀ bí bó ṣe òyìnbó ń gbádùn sìgá. Bó ṣe rí nìyẹn, bó ṣe rí nìyẹn. Mo fẹ́ pé kájọ jẹ oúnjẹ lé rush. Ẹ má jẹ́ kó pẹ́ rárá. Ẹ má jẹ́ ó pẹ́. Ẹ má jẹ́ ó pẹ́, ẹjọ́ torí t'Ọlọ́run, ẹ má jẹ́ ó pẹ́. Ẹ má jẹ́ ó pẹ́. Ẹ má jẹ́ ó pẹ́ rárá àtọ́. Ẹ má jẹ́ ó pẹ́. Because iṣẹ́ rí àwọn àgbàlagbà máa ń pòwe kan onítàbá pẹ́ lórí èmi èṣìkèṣì máa ń kùnyàn ni. Àmúkẹ́ èṣìkèṣì kó tó kùn wá. Ẹ jẹ́ ká sọ díẹ̀ tá a máa sọ ńbẹ̀. Ẹjọ́ torí t'Ọlọ́run bó bá wà ń bí ní òtítọ́ àtòdodo ẹ máa bá mi ṣí aṣọ yìí. Ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹjọ́ torí t'Ọlọ́run. Ẹ kúkú mọ̀ mí. Ọkọ̀ oṣó yẹn màrè o, ọkọ̀ àjẹ́ yẹn màrè o, ọkọ̀ ẹ̀mẹ̀rẹ̀ baba confirm international. Ẹjọ́ ẹnikẹ́ni tó dẹ̀ jẹ́ wípé ó bá tẹ̀rù nǹkan ṣẹ́rí tó bá wá sórí show mi tó bá tẹ̀tẹ̀kútẹ̀ ikú máa pa ẹ́. Tẹ́ bá wá sórí show mi mo sọ fún ẹ nsìn ikú máa pa ẹ́, ó máa sunkún ni kí December ikó tó lọ sí òpin ẹ máa sunkún. Ọlọ́run tó mo sọ fún yín má tẹ̀tẹ̀kútẹ̀ lórí show mi tí ò bá wùn ẹ́ láti wò ẹ jára ẹ kúrò. Kókó játi bó ṣe ń ṣe ẹ kó lọ.
Mo ń sọ òtítọ́ ni o, òtítọ́ ni mo ń sọ. Tó bá fẹ́ ṣoríire, tó bá fẹ́ ṣoríire, tó bá fẹ́ ṣoríire, àbí tí ẹ bá fẹ́ ṣoríire, má tẹ̀tẹ̀kútẹ̀ sórí show mi. Tó bá tẹ̀tẹ̀kútẹ̀, wàláì, kí ọdún yìí tó parí, ẹ ní nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ, kò ní dá fún yálà ìyá ẹ. Mo jẹ́ gbẹ́ ìyá ẹ ni. Ká dẹ́mẹ́. Ẹ jọ̀ọ́, ẹ torí t'Ọlọ́run, ẹ bá mi ṣí aṣọ yìí. Bẹ́ bá wà bí ká ẹ ṣí ẹ. Bẹ́ bá wà bí lótìtọ́ àtòdodo, ẹ jẹ́ ká ṣí ẹ. Bẹ́ bá wà bí ní òtítọ́ àti òdodo, ẹ bá mi ṣí ẹ jọ̀ọ́, ẹ torí t'Ọlọ́run. Àyìndé ò bá toro ogún wá, mi ò bá toro ogún wáyé. Ẹ má fẹjọ́ mi sùn ká, ẹ má fẹjọ́ mi sùn èké, ẹ má fẹjọ́ mi sùn ẹni tí ò fẹ́ràn mi, mi ò bá toro ogún wáyé o. Mi ò bá toro ogún wá. Àyìndé ò bá toro ogún wá sẹ́, mi ò bá toro ogún wá. Àyìndé ò bá toro ogún wá, mi ò bá toro ogún wáyé. Ẹ má fẹjọ́ mi sùn ká, ẹ má fẹjọ́ mi sùn èké, ẹ má fẹjọ́ mi sùn ẹni tí ò fẹ́ràn mi, mi ò bá toro ogún wáyé o. Mi ò bá toro ogún wá. Wo, mo ti sọ fún ẹjọ́, torí t'Ọlọ́run, tó bá fẹ́ wá sórí show mi, ẹ ṣe normal, ẹ tẹ kíni, ẹ tẹ love and like, kó dẹ̀ share ẹ̀, kó dẹ̀ jẹ́ pé díẹ̀ tó kù tí ọdún yìí máa parí, kó lè ṣoríire. Ọlọ́run, ẹ ṣe bó ṣe ń tẹ love yẹn báyìí, Ọlọ́run máa love yín, ọkàn yín á balẹ̀. Wàláì, ṣe rí èmi tí oṣó máa rí tó ń sá, tí àjẹ́rí tó ń sá, mi ò bẹ̀rù èèyàn kankan, àfi Ọlọ́run tí mò ń sìn ni mo bẹ̀rù. Kí n tó tẹ̀síwájú lórí show mi, mo kí Victor Ọláọ̀rẹ́, mo kí ẹ. Victor Ọláọ̀rẹ́, mo kí ẹ pẹ̀lú show tó ṣe ní òru àná. Mo kí ẹ púpọ̀, mo kí ẹ. Ẹ máa rí ṣe ní agbára Ọlọ́run, ẹ máa rí ṣe. Ẹ máa rí ṣe. Ṣé rí tí òjò bá rọ̀, a lè kó àgùntàn mọ́ ẹyẹlé, àti kó àgùntàn mọ́ ẹyẹlé. Ẹ má bínú, mi ò wá láti bú ẹnikẹ́ni, mi ò dẹ̀ wá láti insult ẹnikẹ́ni, àmọ́ ẹnikẹ́ni tó bá insult mi, àbí ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ kan, àbí ó tẹ̀tẹ̀kútẹ̀ sórí show mi, ikú máa pa kí December kó tó dé parí. Ọlọ́run, òótọ́ ni mo sọ fún yín. Tó bá dẹ̀ fẹ́ ṣoríire sẹ́, Ọlọ́run máa ṣí aṣọ yìí kó gbà kí. Ọlọ́run, wo, mo lè mú owó sílẹ̀ pé màá share credit fún many people lórí show mi lénìí. Ẹ má bínú ẹjọ́ torí t'Ọlọ́run, ẹ̀yin tèmi, mo rí ẹ, sister mi, God bless you. Gbogbo ẹni tó dẹ̀ jẹ́ wípé ó ń wá nígbà tó dẹ̀ ń wá ní ogún ní àṣẹ Ọlọ́run, ọjọ́ gbogbo yìí ló máa dalẹ̀. Ẹ ṣé sister mi tó gba ìjù, á dẹ̀ dá fún ẹ o. Wo, lórí love tó ń tẹ lásán báyìí, Ọlọ́run, mo ti rí ẹ báyìí sin ẹjọ́, ẹ lè send nọ́mbà ẹ, send ẹ sórí fóònù mi, máa fún ẹ ní 20 gig kẹ́ máa fi gbádùn. Ọlọ́run, bá mi share ẹ kó love ẹ. Ẹni tó bá ṣe nọ́mbà, àwa wà láti fún ní gbasgbos. A fẹ́ fún ní gbasgbos. Ẹ jọ̀ọ́,
wòlíì mi wòlíì tó ní sàlẹ̀ tó dẹ̀ tún ní òkè tí ẹ̀mí ń lò tó dẹ̀ lówó tó dẹ̀ jẹ́ pé ó ní oil blọ́ọ̀kì àbí ó ní gas blọ́ọ̀kì. Má bọ̀ ẹni tó bá mọ̀ ẹgbẹ́ ṣó yìí kó lọ fún un. Bàbá ẹ̀ ló fẹ́ sọ̀rọ̀ kì í ṣe pé ó ṣe orun sórí bí wèrè yẹn kọ́. Tó bá fẹ́ di dáadáa kó di dáadáa. Tí ò bá lè fẹ́ di dáadáa ẹ fi dáadáa lẹ̀ ẹ jẹ́ kájọ máa bára wa pò ó. Ńgbà wo lo wọ sẹ̀lẹ̀ pàápàá? Ńgbà wo lo dé sẹ̀lẹ̀ yìí? Ńgbà wo lo dé sẹ̀lẹ̀ yìí? Ṣé o ya wèrè dé sẹ̀lẹ̀ ni àbí òhun ẹ̀ tó lọ tó sọ wípé Jésù pè ọ́ tó máa bọ̀ ẹlẹ́ṣẹ̀ wá? A gbọ́ pàápàá pé ń ṣe ni ó sọ pé o ní ọ́ìlì ẹ̀ máa ń ta ọ́ìlì ẹ̀ máa ń ta kinní kan. Bọ́jà ó ṣeé ṣe kó dẹ̀ jẹ́ pé o wá kọ́ chọ́ọ̀chì láti jẹ́ wípé kó fi ṣe kíni kó fi tọ̀rọ̀ dáríjì ẹ̀ṣẹ̀ lórí olè tó ń jà. Ṣé owó oṣù ẹ̀ ló fi kọ́ chọ́ọ̀chì ni? Ó sọ pé òkì gba kinní kan òkì gba apá kan òkì gba wo kan. Má bọ̀ bí jẹ́ káwa bá ẹ sọ̀rọ̀. Wọ́n bí àwa sí sẹ̀lẹ̀ ni. Ẹ̀rí bọ́jọ̀ ọmọ kékeré tó ń fún ẹ ní gbòòsì lóru àná. Ọlọ́run nígbà ọlọ́dẹ sẹ̀lẹ̀ yìí pàápàá anyway àwa lè bá ẹ sọ̀rọ̀ tó bá lówó ẹ fi owó ẹ kó fi ṣàánú fún ẹni tí ò ní àwọn opó àti àwọn aláìní àwọn tó lè jẹ́ pé kù díẹ̀ káàtó fún ẹ lọ fi owó ẹ kó lọ fi tọrẹ fún. Èmi ò lè blame Pasuma mi ò dẹ̀ lè blame báwo ló jẹ́ pẹ̀lúkọ ẹ̀nà Portable èmi ò lè blame ẹ o níwájú Ọlọ́run àti ènìyàn mi ò lè blame ẹ ó wà ńlẹ̀ jẹ́jẹ́jẹ́ tó ń lọ pé ni ó wà ńlẹ̀ jẹ́jẹ́jẹ́ tó ń lọ pé ni nítorí pé nígbà tí ilé tó ti wà tá a kọ́lé wa tí a dẹ̀ gbé wèrè tá a gbà sínú ẹ̀ ó lè mú anybody wá náà. Òtítọ́ ni mo ń sọ fún yín ẹ jẹ́ ká dàálẹ̀ kájọ ṣá ẹ jẹ́ dàálẹ̀ kájọ ṣá o invite Portable o invite Pasuma that's your cup of your tea but kì í ṣe ìṣẹ̀lẹ̀ gidi anyway ẹ jẹ́ sọ nǹkan kan fún yín. Mo rántí ọmọ mi Israel Ògúndípẹ̀ Genesis Global mo gbọ́ ní ọjọ́ náà lọ́hùn oríran sí ọkùnrin yìí báwo ló jẹ́ pẹ̀lúkọ náà báwo ló jẹ́ pẹ̀lúkọ ọkùnrin yìí Gani Adams rẹ̀ lọ sí chọ́ọ̀chì ẹ̀ tó lọ ṣọpẹ́ ní chọ́ọ̀chì ẹ̀ tó yí ilẹ̀ ó tún mú Wàsíù ó mú wá síbẹ̀ mo mọ wàhálà tí àwọn èèyàn Celestia tó ń fún bọ́ yẹn ẹ gbọ́ mi dáadáa o ẹ ṣe gọ́vùnà mi ẹ bá mi ṣe ẹ ṣé ní ẹ̀jẹ̀ ìtàn kókó fún yín mo mọ wàhálà tó dẹ̀ jẹ́ wípé ó ń fún báwọn Délé Ògúndípẹ̀ mo mọ wàhálà tó ń fún ọkùnrin ẹ̀ nígbà yẹn lọ́hùn. ọmọ yẹn ó ń forú ẹ̀mí ọmọ yẹn débi wípé tí ò bá jẹ́ wípé ó determine láti sin Ọlọ́run ọkùnrin máa fi ṣẹlẹ́lẹ̀. ẹ gba nǹkan tí mo sọ fún yìí ẹ gba ọ̀rọ̀ tí mo sọ fún yín ẹ máa share ẹ máa share ẹ máa share ẹ ṣe jàlé òlì mi ọkàn yà balẹ̀ ẹ kú ìpalẹ̀mọ́ ó máa bá ẹ láyọ̀.
ẹ ní fi dààmú ṣe ẹ bá mi ṣí àìjọ ẹ ní fi dààmú ṣe o ẹ ní fi ẹkún ṣe nínú wàhálà tó ń ṣe nígbà tó máa jókòó láti jẹun ọ̀tá ò ní pa ẹ́ dànù ẹ bá mi ṣí aṣọ yìí. mo mọ wàhálà tó ń fún ògùn nípẹ̀ nígbà yẹn lọ́hùn. bí ó bá jẹ́ wípé ọkùnrin jẹ́ ọmọ kan tó strong wow ọkùnrin á ti fi ṣẹlẹ́lẹ̀. àmọ́ ọkùnrin títí dòní Ọlọ́run sì ń lò ó ṣe prógámù ẹ̀ lóríṣiríṣi ó ń ṣe prógámù lóríṣiríṣi. now ẹ máa gbọ́ mẹ́sẹ̀gì ẹ máa lọ gbọ́ mẹ́sẹ̀gì ṣe rí ẹjẹ́ sọ kankan fún yín. ìjọ mímọ́ kò lè bàjẹ́ o iná Jésù kò ṣe fomi pa kì í ṣọgbọ́n orí dáfídá káfíńtà ní bàbá lọ a ò gbowó lọ́wọ́ òyìnbó lára ohun bàbá ló fi ránṣẹ́ ìjọ mímọ́ kò lè bàjẹ́ o láéláé. àwọn míì ti tráyẹ̀ tí ò succeed. ó wá jókòó ó face chairman Tafos ó jókòó face chairman Tafos wípé ohun tó wà ń bẹ̀ ni wípé òun náà tó jókòó yìí tó ń bá invite ẹ̀ wá tó bá ṣe tán ó máa lọ ni. àmọ́ tí Portable bá dé ó kéré jù ó máa rí èlò bí 50 tí ó máa gbà ní àwọn ọmọ tó máa wo ìran nígbà tí wọ́n wà ní Celestia yìí. mo rántí Rẹ̀mí Ọbánjí àti Bòròbòrò ẹ gbọ́ mi dáadáa o mo rántí Rẹ̀mí Ọbánjí àti Bòròbòrò. bàbá mi akàn o ọjọ́ yẹn á dẹ̀ dalẹ̀ o ẹ kúṣẹ́ Olúwa ẹ kúṣẹ́ bàbá tó pè ẹ́ wo irú àwọn èèyàn tá à ń sọ nìyẹn. ó ní owó lọ́wọ́ ó kọ́ chọ́ọ̀chì sí Amẹ́ríkà ó dẹ̀ tún lọ kọ́ chọ́ọ̀chì sí Ifẹ̀. ìkórè ẹ̀ ń sìn báyìí ó ṣeéṣe Sunday tó ń bọ̀ ní ìkórè ẹ̀ ní Ifẹ̀. àwọn olùṣọ́ àgùntàn nìyẹn ó ní owó lọ́wọ́ Ọlọ́run bùkún fún ọkùnrin yẹn ó kọ́ chọ́ọ̀chì sí Amẹ́ríkà ó fi èèyàn síbẹ̀ ó tún lọ kọ́ míì sí Ifẹ̀. mo rò pé Ọlọ́run ló fún lówó náà. mi ò dẹ̀ gbọ́ láti ọjọ́ tí mo mú ọkùnrin yìí kò sọ ní ọjọ́ kan wípé ẹ jẹ́ kóun lọ pe olórí míì kó akọrin ní chọ́ọ̀chì ẹ̀ èmi ò gbọ́ rí. ọkùnrin yìí mo sì ń bọ̀ fún ẹ o. tí ó bá dẹ̀ ti ṣèkórè mi ò lè parọ́ fún yín owó tó bá níbẹ̀ ó máa ṣí àìtọ́ ni. mo mọ̀ dáadáa èèyàn nìyẹn ẹ máa ń gbọ́ mi o. àwẹ̀ olówó tó kọ́ létí ilẹ̀ ṣẹ́kù bàbá alájẹṣẹ́kù bàbá alájẹṣẹ́kù mo bẹ̀rí fún ẹ ó jókòó pẹ̀lú òórùn dáadáa tó wà lórí ẹ ṣọ́ọ́jì sẹ́mu pé kó má gẹrun ni. ó jókòó pẹ̀lú òórùn dáadáa tó wà lórí ẹ máa gbọ́ chairman Tafos mo rántí (1985, 1986, 1984,
1983, 1982, tí a wà pẹ̀lú bàbá Tinubu ní Àjàkáyé Parish. Ìyá mi tó gba yìí jù. Ìyá alájẹ máa gbádùn. Bàbá yẹn mo bí ẹ̀dá kọ́rọ́ tá fọ́ọ̀tì lọ síbi kan tó ṣàṣìmáṣe wọ́n máa kó pẹpẹ lọ ni. Tí chairman task force ló ń sọ o. Àjòbí tó múra kúrò nínú ilé ẹ̀ tó wá sọ́dọ̀ ẹ̀. Ẹjọ́ ẹ má ì tí pè mí báyìí ẹjọ́. Ẹ má ì tí pè mí báyìí ẹjọ́. Ẹ má ì tí pè mí mo wà lórí show. Mo wà lórí show ẹjọ́. Kí lẹ wí o? Àkànó mi fúnra ẹ̀. Àkànó mi fúnra ẹ̀ òun ló pè òun ló tó bẹ́ẹ̀. Àkànó ló lè ṣe é. Kì í ṣe èèyàn méjì. Venerable superior evangelist Àkànó òun ló lè ṣe bẹ́ẹ̀ èèyàn méjì ò lè ṣe. Ẹyẹ méjì kì í jẹ́ adìẹ. Òun náà ni. Òun ló tó bẹ́ẹ̀. Òun ló tó bẹ́ẹ̀. Òun ló tó bẹ́ẹ̀. Bàbá mi nìyẹn. Èèyàn gidi. Èèyàn dáadáa. Mo rántí láti à tó ń bọ̀ láti Nàìjíríà Sultana four corner pẹ̀lú léèsì orun tó gbé wá fún mi àmọ́ Sultana fún mi díẹ̀ o. Tó bá fẹ́ rán mi wá fún mi ẹjọ́ ẹ jẹ́ kó ṣe kìíní díẹ̀. Ẹ tún rán mi wá o, ẹ tún rán mi wá o. Because o lè wá lásán láì gbé Sultana mi wá o. Venerable Àkànó o. So, mo tẹ̀síwájú ní ọ̀rọ̀ mi. Chairman task force ó wá sí ọ̀dọ̀ rẹ̀. Ó jókòó sórí ṣíà. Igi ò lè ga ju ẹni tó gbìn lọ. Ẹ ti wọ̀jọ̀ yìí pẹ̀lú wọ̀kúwọ̀. Ẹ ti gba ojú wíńdò wọ̀. Ohun tún máa sọ òní ò lọ ń gbé ìpín lọ sí Kétu. Ò ń sọ ìpín ká dẹ́mẹ́ pẹ̀lú ìpín yẹn. Àwa máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún yín. Lórí ọ̀rọ̀ tí mo ń sọ fún yín nígbà yẹn lọ́hùn. Nínú task force mo wà nínú ẹ̀ nígbà yẹn lọ́hùn. Antonio Kì ó ti kú sí àti Àgọ́sà òun náà ti kú. Ṣódẹ́rù tó wà ní Àbòrú àwa tí a jẹ́ task force nígbà yẹn nìyẹn. Tá bá dé church kan bí church yẹn báyìí tí kò wá mítì tá bá débẹ̀ àti ìlú àti pẹpẹ àmàkó ni. Àti ìlú àti pẹpẹ àmàkó ni. Ó máa wá sí ọ̀dọ̀ wa láti wá gbà ni. Chairman task force. Ṣé ní ẹ̀yin tẹ́ ń gba iṣẹ́ ní láì gbà tí ẹ lọ sí training. Tí ẹ lọ sí training tó lè gba iṣẹ́ Olúwa yìí pàápàá báyìí. Ṣekúṣe pọ̀ lọ́wọ́ yín. Ó jókòó síwájú ẹ̀ ó lè kúnlẹ̀. Ó lè kúnlẹ̀ chairman là pé. Òun kọ́ ló gbé ara ẹ̀ síbẹ̀. Ọlọ́run ló yàn síbẹ̀. Ọlọ́run sọ pé ó máa wà nípò yẹn tó fi wà nípò yẹn ni. Ẹ lè kúnlẹ̀ kó bá sọ̀rọ̀. Àwọn ọmọ jọ yín ó ń pariwo lé lórí ó ń sọ̀rọ̀. Ìwọ náà dẹ̀ ń sọ wípé ẹ pé Portable ó tún sọ pé ó parọ́ níwájú ẹ̀ pàápàá pé bàbá mo dẹ̀ ti ṣe léyìí o àṣìṣe máa ní. Báwo ni mo sì fẹ́ ṣe gbà ó lè sọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí aṣọ iṣẹ́ ẹ jọ̀ọ́. Màá ra data fún yín ẹ má worry. Màá ra data fún yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ẹ. Ẹ bọ́ta kẹ́ bá mi ṣí ẹ. Ẹ má gbọ́ ọ̀rọ̀ mi dáadáa o. Ó kúnlẹ̀ níwájú ẹ̀.
DSM wípé bàbá mo ti ṣe àṣìmáṣe yìí báwo ni mo fẹ́ ṣe okay àwọn tó okay ẹ wo bòròbòrò ara bòròbòrò òyà ń sìn báyìí ó wà nínú ilé òní 5 million tó fún olórin méjì ó jẹ́ 10 million tó fún olórin wípé kó akọrin fún yín àwọn bòrò wà ń bẹ̀ o ẹ lè lọ bèrè wípé ń bọ̀ ni àwọn bàbá wọ̀nyí àwọn yẹn báyìí ó ti pẹ́nu jọ yìí kó lọ bèrè ẹ̀ kó fún ní nǹkan àbí kó sọ pé problem lẹ ní bàbá ibi tí ayé máa mọ̀ ẹ́ nìyẹn àbí òdìdé ó lọ sí mẹ́kọ ó lọ bá pásítọ̀ bàbá ẹ jọ̀ọ́ mo fẹ́ pé basilica yìí mo fẹ́ pé ká tún fẹ́ sí kó gbowó lẹ̀ fún wọn orúkọ ẹ máa wà ńlẹ̀ wọ́n máa sọ pé òṣìṣẹ́ ẹ ṣe gbogbo yẹn ó lọ fi 10 million ó lọ fi pé olórin mi ò lè sọ̀rọ̀ sí wọn ìdí tó ẹ pé mi ò lè sọ̀rọ̀ sí wọn ni wípé àti ní ọmọ àlè ńlẹ̀ àti ní ọmọ àlè nínú ilé báwo ni olè oníjà wà bí àwọn blogger àbí báwo ni ó yí porúkọ ẹ̀ náà àwọn fracas tó bá ń sọ̀rọ̀ níta pàápàá pé ókè o ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o àbí tó ń sọ̀rọ̀ sí ìṣẹ̀lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bú pásítọ̀ wa ìwọ ló fà á ìwọ ló fà á tí àwọn ọ̀rẹ́ bí ẹ bá jáde tó bá bú pásítọ̀ wa ìwọ ló fà á ẹ̀ṣẹ̀ yẹn ó máa wà lórí ẹ forever àìmọye lòmíì náà àìmọye lòmíì dọ́là pamọ́ kọ́ chọ́ọ̀chì nígbà yẹn lọ́hùn báyìí júgbélẹ̀ tó wà ní abúlé Ẹ̀gbá ọ̀dọ̀ ẹ̀ ní dọ́là pamọ́ wà nígbà yẹn lọ́hùn Ọlọ́run fi bùkún fún tó kọ́ chọ́ọ̀chì yẹn mọ̀rọ̀pọ̀ ti kó ń ṣẹlẹ̀ kí ló dé tí òwò chọ́ọ̀chì yẹn tó yí sí nǹkan míì ó fi chọ́ọ̀chì yẹn lẹ̀ ni ó fi chọ́ọ̀chì yẹn ó fi lẹ̀ ó ń ṣèṣì ń bẹ̀ Fáyọ̀sì kọ́ chọ́ọ̀chì ó ń kọ́ chọ́ọ̀chì fún yàn rẹpẹtẹ irú ìwà játijàti báyìí kò hù àìmọye tó ti wà ní Celestial yìí tó ti ṣe dáadáa nínú Celestial tó kọ́ ó dùn lẹ́nu ẹ jẹ́ n play voice jẹ́ n play ohun tó ọ̀dẹ̀ burúkú yẹn ń sọ ohun tí ọ̀dẹ̀ yẹn ń sọ jẹ́ n play fún ika ẹ gbọ́ jẹ́ n play fún ika ẹ gbọ́. Mo fẹ́ play fún ika ẹ gbọ́. Kíni ẹ dùn mí? Tí bá gbé gbogbo àwọn tí mo gbé mẹ́gà tí mo gbé aláyọ̀ brọ́dà yẹn níjọ́ Tuesday ìyẹn ní pé prayer night nìkan nìyẹn gospel night nìkan nìyẹn òṣìṣẹ́ rẹ̀ ti pèsè pé ṣùgbọ́n wọ́n ní pé ká bá pè wọ́n shortage ló máa ń jẹ fún wa. Ẹ máa gbọ́ ọ̀dẹ̀ burúkú yẹn. Gbogbo àwọn Celestial tó bá ti wá. Ẹ máa gbọ́ ọ̀dẹ̀ burúkú ẹ gbọ́ ọ̀dẹ̀. Ó ní táwọn bá pè Celestial tó bá wá. Bàbá ti pè wọ́n bẹ̀ yẹn. Ẹ gbọ́. Bàbá ti wá. Bàbá ti pè gbogbo àgbè mẹ́gà àgbè aláyọ̀ àgbè ẹ̀sà àgbè gbogbo
mo wá pè wọ́n mo ti bá yín lọ́lẹ́ mo ti gbé bàbá òbèrè ìgbà tí mo pe kíjọ́s. ó jọ ọ̀rọ̀ yẹn ò tà létí tèmi. wọ́n pọ̀ rẹpẹtẹ. ọ̀rọ̀ yẹn kò tà létí tèmi. òmùwá tí mo sọ pé ọ̀rọ̀ yẹn ò tà. ọ̀rọ̀ yẹn ò tà. ẹ ṣe nǹkan tó o máa ṣe. tó bá máa wí ní sóòlù òun wí ní sóòlù fún ara ẹni. wo ẹni tó fún mi ní 50 yìí báyìí ọlọ́run á bùkún ẹ. ó fún mi ní star 50 star náà fún mi. ẹ ṣeun gan o. God bless you. Màmá rí ẹ bá ní gbogbo ìgbà ní àṣẹ Ọlọ́run. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ mi. Mo ń ro ọ̀rọ̀ yẹn. Mo ní níjọ́ tí àjòbí tó lọ sí odò ẹ̀. Mo rí wípé ọkùnrin yẹn jókòó gẹ́gẹ́ bí chairman task force. Òun kọ́ ló yanra ẹ o. Èmi kọ́ ni mo pa á, ọ̀tá mi yóò para rẹ̀. Ẹ ṣé bàbá mi mi ò mọ bó ṣe máa dúpẹ́. Àbí ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí. Ọkùnrin ẹ jókòó ní àárọ̀ ìpápá báyìí. Mo ti pè àwọn èèyàn tèmi ní àárọ̀ kùtùkùtù. Mo pe èèyàn tèmi. Ìyá ọlọ́mọ plenty mo pè é. Mo ní màmá mi. Ó ní ẹ́. Mo ní ṣé o mọ nǹkan tó ń lọ nísìn. Ó ní òun rí. Àmọ́ òun ò ní nǹkan kan tí òun lè sọ sí ọ̀rọ̀ yẹn nítorí pé àwa la fà á. Bó ṣe ìyá yẹn sọ̀rọ̀ báyìí mi ò mọ nǹkan tí mo lè sọ mọ́. Ní òru àná, Victor ó ti jí mi. Nítorí pé níjọ́ tí àjòbí lọ sí church yẹn, mo wà lórí láìfún yẹn mọ̀dẹ́ ń wò. Ó ń sọ̀rọ̀ tó ń ranjú àwẹ̀ yìí. Ṣé Ọlọ́run ló ń sìn àbí èṣù? Ṣé èṣù ló ń ṣe ni tẹ́ ń sìn ni àbí Ọlọ́run? Ṣé sóòrù tó ń wí ni? Ṣé òun wí ni fún ara ẹni àbí ẹ̀ wí ni fún Ọlọ́run? O lè lówó kó sọ pé o kọ́ chọ́ọ̀chì àgbàyanu. O lè lówó kó sọ pé nǹkan tó o fẹ́ ṣe nǹkan báyìí ló máa ṣe o. Kò sí ọlọ́pàá tó lè mú ẹ. Ẹ̀kan sọ bàbá wa yìí ẹ̀ ń sọ lẹ́nu. Ẹ jẹ́ kí ẹni tí ò dẹ̀ jẹ́ wípé kò lè sọ̀rọ̀ sí Celestia ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wa. Nígbà tí mo gbọ́ tí àwọn míì ń sọ̀rọ̀ ó fẹ́ máa sọ̀rọ̀ sí pásọ̀ wa mo ń wò ó. Mo ní mo fẹ́ wò ó já. Mo rò wípé bóyá ó máa sọ̀rọ̀ sí pásọ̀ ni wàláì màá bu tó jẹ́ wípé màá fún ní wòtòwòtò. Màá fún ní wọ̀yọ̀wọ̀yọ̀ àmọ́ Ọlọ́run yọ kò sọ̀rọ̀ sí pásítọ̀. Ẹ̀yin ọ̀tá burúkú wọ̀nyí. Bí ó bá jẹ́ wípé Ọlọ́run ló pè bàbá yìí. Jẹ́ kí n sọ òtítọ́ fún yín. Ẹ ti pa. Bó ṣe ń lo ikú báyìí, ó ń rò wípé ọ̀la ló máa kú. Kò dẹ̀ kú, ó yàngì sí ni. Mo máa ń sọ nǹkan kan fún àwọn tó rẹ̀ jẹ́ wípé ó yí pásítọ̀ ká wípé ẹ̀yin tẹ́ ẹ̀ yí pásítọ̀ ká ẹ máa sọ òtítọ́ ọ̀rọ̀ fún bí anything tó bá ń go wrong ẹ tètè máa sọ fún. Ẹ máa ń parọ́ fún pásítọ̀ ni ẹ kì í sọ òtítọ́ fún. Mo máa sọ ni o, mo máa sọ. Bàbá wa yóò dẹ́ṣẹ̀. Pásítọ̀ ò dẹ́ṣẹ̀. Nítorí pé Ọlọ́run pè ó dẹ̀ ń ṣiṣẹ́ yẹn ó ń ṣe dé àmì láì ní ìsinmi.
ló ń ṣe ní every day. Tó bá rí wọn bí ń sìn báyìí ó tún lè gbọ́ wípé ó tún ti lọ sí church mi. Tó bá tún lè gbọ́ ó tún ti lọ sí bòmí. Iṣẹ́ tí bàbá yẹn tó ń ṣe nìyẹn. The way tẹ́ ẹ̀yin ọ̀tá wọ̀nyí tẹ́ ẹ rò kúrò bàbá yìí tó bá jẹ́ wípé Ọlọ́run ò sí pẹ̀lú ẹ̀. Òtítọ́ ni mo sọ fún yín o, ẹ ti pa but ẹ ní rí pa. Ó ti kọjá 20 years lórí ìjókòó yẹn. Ẹ̀yin bàjẹ́ wọ̀nyí. N ò ṣe yàsímọ́ fún ẹ. Wọ́n dẹ̀ tún sọ báyìí mo gbọ́ pé mo ní bóyá assistant venerable. Bóyá assistant venerable náà fún mi ò mọ ẹni tó fún. Nígbà tó lè jẹ́ pé ìkúnlẹ̀ dẹ̀ máa ń gbà láti gboyè ńkọ́. Ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. Bí dátà yìí bá tó ẹjọ́ ẹ pè mí, màá fún yín ní dátà. Mi ò mọ ẹni tó fún ẹ lóyè. Ó wá ń jẹ́ kí àwọn òkè ìfèrí wá ń sọ̀rọ̀ sí wa. Ó jẹ́ kí àwọn òkè ìfèrí máa sọ̀rọ̀ sí wa. Àwẹ̀ ò ní jẹ tán. Ọlọ́run òótọ́ mo sọ fún ẹ, ò ní jẹ tán. Ẹ sọ wá lẹ́nu ọmọ sọnù nìyẹn. Àwọn sọ pé ẹ lè débí kó mọ olùṣọ́ àgùntàn gbogbo àjọ máa ń jẹun pọ̀ ní ẹ̀ẹ́dẹ̀jọ máa sún papọ̀. Ẹ mọ nǹkankan bóyá nǹkan mi ló ṣe pẹ̀lú yín ẹ mọ̀. Ó ní ó ń ṣiṣẹ́ ní oil company. Ó ń ṣiṣẹ́ ní kìíní kan ṣe gbá kan. Ẹ̀yin ọ̀dẹ̀ burúkú wọ̀nyí. Ẹ̀yin ọ̀dẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ mọ nǹkankan tó dẹ̀ jẹ́ wípé wọ́n ti fi aṣọ tó fi bò yín lójú. Ẹ mọ̀. Ó ṣiṣẹ́ ní oil company. Òun nìkan ló ṣiṣẹ́ ní oil company ni. Àṣírí ẹ̀ máa tú láìpẹ́. Àṣírí ẹ̀ máa tú láìpẹ́. Down. Nígbà tí Mohbad kú, ẹ máa gbọ́ o. Mo kò fẹ́ sọ eléyìí fún ni o. Nígbà tí Mohbad kú, àwọn èèyàn ń sọ wípé òkè o, ẹ jẹ́ kó lọ ṣe DNA. Àwọn mi sọ pé Sam Larry ló ní ọmọ. Lónìí sí àti ń gbọ́n sí pé pé Olekushi ló ní. Olekushi àbí Eléṣù àbí kankan. Òun ló ní ọmọ. Tí ẹ ń sọ pé Mohbad ló ní. So, ó jọ dipọ̀ pẹ̀lú Wùnmí tó fi pa Mohbad nìyẹn. Láìfù tá à ń lò nìyẹn. Àti gbọ́ lónìí wípé Elekushi ló ní ọmọ. Òní ó máa rán Wùnmí láti lọ gbé ọjà lọ fún Elekushi. Ẹ̀yin ọba ẹ̀ẹ́dẹ̀jọ́ torí ti Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀ torí ti Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀ torí ti Ọlọ́run kò dáa. Ẹ ti fún ọmọ ní wàhálà tí tó ti pọ̀ ọmọ yẹn. Bọ́yìí, ó dà pé Ọlọ́run fi nǹkan hàn bọ́yìí. Ẹ máa bá mi share ẹ̀. Ẹni tí credit ẹ̀ bá tán ẹ pè mí, màá fún yín ní credit. Èní ìlà ń gbọ́ sí báyìí wípé Elekushi ló ní ọmọ. Kì í ṣe Mohbad mọ́. Ẹ ti gbọ́ báyìí. Kì í ṣe Mohbad mọ́. Kì í dẹ̀ ṣe Sam Larry mọ́. Sam Larry náà kàn jíjẹ ni. So, ẹni tó ní ọmọ nítorí pé ọba Elekushi ó ń wá ọkùnrin. Tí Wùnmí bá dẹ̀ gbé iṣẹ́ tó bá ní lọ gbé fún òun náà tún máa gbé iṣẹ́ fún Wùnmí. So, ọmọ àlè lè ló ń gbé fún Mohbad.
àṣírí gbogbo yìí máa tú. Alákùnrin jẹ́ sọ fún ẹ lónìí gẹ́gẹ́ bíi pé owó four corner ni òun fẹ́ bá ìsọ yìí o, lọ kúnlẹ̀ kó lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Lọ kúnlẹ̀ kó lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Ẹni tó lówó jù ẹ́ lọ, ó ní burúkú owó, irú tó ń dánwò yìí kò dánwò o. Ohun tó ń dánwò yìí kò dánwò rárá àtọ̀. Mi ò lè bú Pasuma, mi ò ní bú báwo ni ojú porúkọ ẹ̀ náà Portable. Ó jókòó ẹ̀ jẹ́jẹ́jẹ́ ni tí ẹ lọ kó ara yín lọ bá, tí ẹ sọ wípé ókè o mo wá tí báwo ni ojú porúkọ ẹ̀ náà mo fẹ́ gbé kó wá play fún mi, ẹ̀dẹ̀ lọ bá máníjà ẹ̀, ó dẹ̀ gba show yìí. So èmi ò lè blame ẹ̀, mi ò lè blame ẹ̀ o, Portable mi ò lè blame ẹ̀, Paso mi ò lè blame ẹ̀. Ìdí ni wípé olè la fi ṣe ọmọ tó dẹ̀ jẹ́ pé kó o lè wọlé. So a lè sọ anything láti bẹ̀ yẹn, ẹ bá mi ṣí àìjọ. A lè sọ anything níbẹ̀ yẹn o. Bó bá hun báwo ni ojú porúkọ ẹ̀ náà Portable kó lọ jókòó sórí pẹpẹ kó máa kọrin yẹn. Tó bá hun Portable, wọ́n lè gbé sùtánà fún kó wọ̀ kó kọrin. Kò sí ní tó kàn mí bẹ̀. Ẹni tó invite Portable tó pèrè wípé òun jẹ́ ọmọ tiwa, òun là máa bá wí. Àmọ́ alákùnrin, mo fẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀ fún ẹ. Mo fẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀ kan fún ẹ o. Irun tó máa fi gbọ́n ògẹ́, ẹ̀gbọ́n rárá, ẹ̀dẹ̀ lówó. Lówó rárá àtọ̀. Lówó. Gbogbo owó tó ní chicken change ló jẹ́ lọ́dọ̀ ẹlòmíì. Ó ń ṣègbéraga, ó jókòó síwájú chairman. Ó wá sọ̀rọ̀ tó o bá pe Ayéfẹ́lẹ́, tó o bá pe Mega 99, tó o bá pe kíní kan tó bá dé, gbogbo ọmọ tó bá mú wá ọmọ àmúlọ ni. Ṣé ìwọ ló wí ní sóòlù ni? Wèrè ọmọ. Ṣé ìwọ ló wí ní sóòlù ni? Ṣé ìwọ ni Ọlọ́run tó wí ní sóòlù ni? Ṣé ìwọ ló wá sìn ni? Mo rò pé Ọlọ́run ni wọ́n wá sìn. Orí ẹ̀ ò pé lórí nǹkan tó ń sọ yìí bọ́ yìí. Ó ní ìwọ pẹ̀lú àwọn kọ̀mítì lọ́jọ́ jókòó tó ń sọ pé kẹ́lọ̀ pé Portable wá kọrin. Kò sí tó kàn mí pẹ̀lú yẹn. Tó bá hùn tó bá kọrin, kò sí tó kàn mí. Àmọ́ tó bá jẹ́ pé Sele tí a mọ̀ tó bí wa sínú ẹ̀ tó bá jẹ́ pé irú Sele ẹ̀ ṣì wà ní, Ọlọ́run ó jẹ́ kó gbá ẹ̀ ní lẹ́tà ni. Ó jẹ́ kó gbá ẹ̀ ní lẹ́tà kó sọ wípé alákùnrin Sele ò bá ṣe fún ẹ kó fi lẹ̀. Àmọ́ chọ́ọ̀chì tó tóbi dáadáa tó dẹ̀ jẹ́ pé àwọn tó kọ́ pàápàá báyìí mí kì í ṣẹ̀sìn bẹ̀. Ó gbàṣẹ́ Olúwa tún sọ pé ò tí ń ṣiṣẹ́ ara. Ò dẹ̀ ń pèrè ò pé ní olùṣọ́ àgùntàn ò kì í gba ohun tó fi ṣọpẹ́ ní chọ́ọ̀chì kì í gbà ẹ máa sọ pé kán pín ni kíní kọ̀ọ̀kan pín. Àwọn mélòó ni àwọn tó dẹ̀ jẹ́ pé ó mọ̀ pé ìyà ń jẹ tó tọ́jú wọn.
tó help wọn. Orí ẹ ò pé. Orí ẹ ò pé rárá àtọ̀. Bí orí ẹ bá pé, gbogbo ìranù tó sọ pé ó ń ṣe yìí, ẹ gbọ́dọ̀ ṣe. Gbogbo nǹkan tó ń ṣe yìí, ẹ gbọ́dọ̀ ṣe. Àwọn àgbààgbà wọ́n ti jókòó, wọ́n ti sọ wípé òkè kí ni ká ṣe fún ọmọ burúkú yìí. Àmọ́ ń fi ẹ sílẹ̀ ń gapá. Kíní kan ni, gbá kan ni, àwo kan ni. Ó wá ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ níwájú chairman task force. Ó ga o. Ó ga o. Wọ́n sọ pé tí ìyá kékeré bá gbéyàn ṣubú ńlá máa gún ni. But kuku church is redeem now. Yi church is Christ Apostolic Church. Irú nǹkan tó kù kó lè ṣe nìyẹn. So àwọn èèyàn ò ní dààmú ẹ mọ́. Àwọn èèyàn ò ní sọ̀rọ̀ ẹ mọ́. Ohun tó kù kó lọ ṣe nìyẹn. Gbogbo ìtò ń ṣe tó ń kóra ẹ̀ tí wàhálà yìí. Ẹ ṣé gan, my good sister, God bless you. Gbogbo wàhálà tó ń kóra ẹ̀ sí yìí. Tó ń sọ tó ń gbin, tó ń ranjú yìí. Ọlọ́run á bùkún ẹ àǹtí mi, God bless you. Ọkàn yá balẹ̀. Bóyá ibi tó ti ta kóòmù, ẹ rí. Ó dẹ̀ ní pé òun ṣiṣẹ́ ní ibi oil company, ó lé ní yẹ́mẹ́. Oil company tó ń ṣiṣẹ́, tó bá fẹ́ lọ sí ọ́fíìsì ẹ, kò sí kóòmù tó máa kóòmù irun ẹni. Kò sí kóòmù. Kò sí kóòmù tó máa gbé kóòmù kó máa ya irun ẹ. Kó máa túnra ṣe bí ọmọlúwàbí. Ẹ wo sùtẹ́nà tó wà lọ́nu ìpápá tó ń bá chairman sọ̀rọ̀. You are fool, man. Mi ò nídìí láti máa waste time lórí ọ̀rọ̀ yìí. I don't have time to waste time. Ìwọ ló fà á tí tó lè jẹ́ pé Facebook tó ní problem báyìí. Facebook ní problem báyìí. Ọmọ wa tí Facebook ní problem ni wípé ìwọ ló gbé wá fún wọn. Ìwọ ló gbé wá fún wọn, ẹjọ́. Ẹ máa tẹ love kẹ́ máa tẹ like, ẹjọ́, ẹ torí t'Ọlọ́run. Ẹ máa tẹ love kẹ́ máa tẹ like, ẹjọ́. Ẹjọ́. Àbí ẹ mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣá. Ìwọ ló gbé wá fún wọn. Àyè wà fún ẹ tó o lè sọ wípé okay o. Celestia ohun mi láti ṣe á dà fún yín. Ọlọ́pàá ò lè mú ẹ. Ọlọ́pàá ò lè mú ẹ. Èèyàn kókó ò dẹ̀ lè sọ fún ìpápá pé okay o. Ṣé by force ni? Nígbà tó o pé èlòmí fílẹ̀ now. Where you? Ó wá jẹ́ kí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wa. Ó wá jẹ́ kí àwọn èèyàn kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wa. Inú ẹ̀dẹ̀ ń dùn tó o jókòó, tó o dẹ̀ ń gbọ́. Lọ sí Facebook now. Ẹ lọ gbọ́ bó ṣe àwọn èèyàn ń sọ̀rọ̀ sí wa. Ní àárọ̀ ìpápá báyìí, ó ti tó ṣọ́ọ̀bì mẹ́ta mẹ́rin tí Portable ti ṣe. Ẹ̀yin Sele. Ẹ̀yin Sele. Ẹ̀yin kìíní kan, ẹ̀yin gbá kan. Mi ò lè bú Portable, mi ò ní bú. Lẹ́ni náà pápá báyìí.
ọkùnrin tó ń pè ní ọba Solomon ó ti sọ̀rọ̀ sí Àwọn Sele lónìí ó ti sọ̀rọ̀ sí Àwọn Sele lónìí náà àìmọye àwọn èèyàn tó ti sọ̀rọ̀ sí wa ìwọ ló fà á wàhálà wà lé jẹ́jẹ́ ìwọ ló fà á fún wa a lè dá àwọn tó ń bú wa a lè dá wọn lẹ́bi báwo la ti fẹ́ dá wọn lẹ́bi a lè dá wọn lẹ́bi nítorí pé ìwà tó ń hù ó burú jáì ohun tó ń ṣe ó burú jáì ẹ fẹ́ wí ní sóòlù rẹ̀ pé Portable àbí bẹ́ẹ̀ kọ́ ókè o ẹ wí ní sóòlù ó ní owó 10 million tó lọ fún olórí pé kó wá kọrin àbí bẹ́ẹ̀ kọ́ ó dẹ̀ gbé 10 million yẹn kó lọ ra ilẹ̀ síbòmíì kó tún lọ kọ́ ṣọ́ọ̀ṣì síbẹ̀ kí àwọn èèyàn wá sìn àbí kó lọ sí Facebook pàápàá pé ókè o àwọn tó ní ìṣòro mo fẹ́ fún ní 100,000 kó ná 10 million yẹn kó ná wo àwọn èèyàn máa dúpẹ́ pé ó wá lọ ń béèrè àwọn ọmọ jọyìn tó wà ń bẹ̀ Lukumon kìnní kan fáwùsá kìnní kan gbá kan ṣé yẹn la fẹ́ jẹ ni à ń sọ fún ẹ pé n tó ṣe kò dáa ó ṣe mistake ó dẹ̀ tún claim ẹ̀ wípé nǹkan tó ṣe ó dáa ok fọ́tò Tibetan wọ́n ti gbé lónìí àwọn yóò ti gbé fọ́tò Tibetan pé Tibetan pásítọ̀ kìíní kan ngbá kan ìwọ ló fà á fún wa tó ń bá bú yálà ìyá wa pàápàá ìwọ ló fà á tó ń bá sọ pàápàá pé bàbá wa ó sọpá ìwọ ló fà á tó bá sọ pé bàbá wa èèyàn burúkú ni ìwọ ló fà á kò sí ohunkóhun tí àwọn èèyàn máa sọ ń sìn ẹ lè fà fún wa máa ṣe ìṣó ojú Olúwa ohun oníkálukú wa pẹ̀lú iṣẹ́ ẹ̀ máa ṣiṣẹ́ lọ máa ṣe wà yìí sí mi máa forogbin lórúkọ rẹ̀ ń bọ́ ojú Olúwa ìwò iṣẹ́ rẹ̀ àwọn àgẹ̀ mi mímọ́ ń kọ́ wọn bí bá ṣeré lè ta níbi èlé ìṣẹ̀lẹ̀ ní ìwọ yóò gbà ẹ ṣé gan bàbá mi God bless you sir. ohun kan tó lè jẹ́ pé a máa rí sí àtúnṣe tó wà ní Celestial àtà máa túnṣe ó pọ̀ ẹ jẹ́ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀ bí èèyàn kan bá wà tí ò dá báyìí everybody máa ṣe ẹnu yamayama sí pastor everybody máa ṣe ẹnu yamayama sí olórí wa Ọlọ́run ló yàn án Ọlọ́run ló gbé síbẹ̀ ẹ ti mọ ìwà tẹ́ wù pẹ̀lú ẹ̀ ẹ ti mọ iṣẹ́ tẹ́ ṣe pẹ̀lú ẹ̀ tí ẹ rí pa Ọlọ́run ló ṣèdájọ́ á ṣèdájọ́ oníkálukú wa dáadáa tó mọ̀ ṣe búburú tó mọ̀ ṣe kò sí tó wà ńlẹ̀ tó dẹ̀ jẹ́ wípé kò ní èrè ẹ̀ tó ní gbà ẹ máa gbà ṣáà ni. Portable ọmọlálọmí èmi ò bú ẹ o kì í dẹ̀ ṣe pé mo bẹ̀rù láti bú ẹ o bọ́tí mi ò lè bú ẹ o ò jẹ̀bi o ò jẹ̀bi rárá o èmi mo sọ bẹ́ẹ̀ bàbá confam ló sọ bẹ́ẹ̀ o ò jẹ̀bi o ó pè é ni o
anybody kò lè bú ẹ pàápàá kò nídìí láti bú ẹ confess olè tó kò lè wálé kò sẹ́ni tó lè bú ẹ nítorí pé tó bá bú ẹ wọ́n á jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run ìdí ni wípé ìwọ kọ́ ló pe ra ẹ ọ́n pè ẹ wá ní business ẹ̀ lẹ́ ń ṣe náà ògbégbá síta tó ń ṣe business ẹ ni ẹni tó bá hùn ló máa wá sọ́dọ̀ ẹ láti ṣe business pẹ̀lú ẹ so mi ò lè sọ wípé ohun tó ṣe kò dáa èmi ò lè sọ bẹ́ẹ̀ Paso ẹ lè débẹ̀ ẹ gbọ́ ni ẹ gbọ́ nǹkan tí Portable sọ lẹ́ni ni ẹ gbọ́ nǹkan tó sọ ni ó ní ẹ̀yin pásítọ̀ ó ní ẹ̀ ń ṣe hook-up náà ẹ gbọ́ ó ti yín sọ ti yín ó ní ẹ̀yin náà lọ club náà ó ti yín sọ ti yín nǹkan bí 2 weeks ago ṣé Portable sọ bẹ́ẹ̀ fún yín ni no nǹkan bí 2 weeks ago Portable sọ bẹ́ẹ̀ fún yín o anyway mi ò ní nǹkan kan láti sọ jù bẹ́ẹ̀ lọ àmọ́ alákùnrin ẹ ti jẹ̀bi wá ọ̀nà kó wá jòví lọ kó lọ bẹ̀ wọ́n bìkọ́ wíwá tó wá síbẹ̀ èèyàn ló ràn wá o pásítọ̀ ló ràn wá wípé ẹ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ lọ síbẹ̀ kó lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ò dẹ̀ ní ẹ̀ ń sanwó sí Kétu owó lórí bú wo ló ń san sí Kétu owó ẹ̀ ni ó ti fi kọ́ bàsílíkà ni ṣé owó ẹ̀ ni pásítọ̀ fi ń gun mọ́tò ni serious rárá gbádùn rárá gbádùn o tó bá jẹ́ pé ò bá gbádùn o lè sọ bẹ́ẹ̀ pàápàá sanwó sí so tó bá sanwó sí Kétu àbí tó bá sanwó sí kinní kan whatever so o lè ṣe nǹkan tó hùn ẹ́ nítorí pé owó náà fẹ́ àmùgọ̀ tó lọ kọ́lé sórí ìyanrìn ẹ lọ gbọ́ nǹkan tí ìwé òwe orí kẹta sọ fún wa lọ gbọ́ ìwé òwe orí kẹta kí ló sọ fún wa aláìgbọ́n ògbọ́n náà ìwé òwe orí kẹta tó bá gbọ́ nǹkan tó sọ fún wa ọmọ mi má ṣe gbàgbé òfin mi ẹ jẹ́ kí aya rẹ kó pa òfin mi mọ́ nítorí pé ọjọ́ gúngùn ẹ̀mí gúngùn ni mi ó fi jogún fún ọ má jẹ́ kí àánú àtòtítọ́ kí o kọ̀ ẹ́ sílẹ̀ so mọ́ ọrùn rẹ òtíwé òwe tó sọ fún wa nìyẹn ìwọ báyìí ò fẹ́ gbogbo yẹn ọ̀dẹ̀ burúkú oní òkọ́ chọ́ọ̀chì ńlá olùkọ́ tó lè gbé yín kan òkọ́ rí chọ́ọ̀chì tó kọ́ ṣó tóbi kọjá bàsíríkà ni olówó tó ẹ̀dọ́là pamọ́ ni ṣé olówó tó dọ́là pamọ́ olówó tó fáyọ̀sí ni àwọn olówó là dá orúkọ ẹ̀ fún ẹ yẹn àìmọye olówó tó wà ní Celestia yìí ẹ ní mọ̀ wípé ó lówó lọ́wọ́. My good sister, God bless you. Long time. God bless you. Oh God, sister mi foye, God bless you. Àbí ẹ̀rí bẹ́ẹ̀ yẹn. Ó wá ṣe játi tí ò jẹ́ kéèyàn kankan kó sọ. Ó wá proud.
Oh, I'm proud. Oh, proud. Eh, the proud Konkon. Thank you, my sister Foye. God bless you. God bless you. Ogao. Ogondawanu ni. Àbí ẹ rí bẹ́ẹ̀ yẹn. Àwọn tó lówó pọ̀ rẹpẹtẹ tó ń kọ́ church tó ń kọ́ káàkiri. Ó ń kọ́ church káàkiri ìwọ òṣèlú ẹ̀. Ó wá jẹ́ kó wá sọ̀rọ̀ sí wa. Ó jẹ́ kó sọ̀rọ̀ sí wa alákùnrin. Ó jẹ́ kó sọ̀rọ̀ sí wa ọ̀dẹ̀. Ó jẹ́ kó sọ̀rọ̀ sí wa. Díẹ̀ ló kù sí ẹ̀ máa gbọ́ sí báyìí. Ó máa lọ sí Facebook ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní bú pastor. Ìwọ ló fà fún wa o. Ọlọ́run á dẹ̀ bí ẹ́. Ọlọ́run á bí ẹ́ o. Gbogbo àwọn tó bá ẹ sọ̀rọ̀ tí ò fẹ́ gbọ́ tí ò ń ṣagídí. Ẹ jẹ́ máa wò ó. Máa ṣe ìṣó lọ. Mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín lónìí. Monday òdíè. Ẹ máa gbọ́ dáadáa. Mo fẹ́ sọ fún kẹ́ gbọ́. Mo rántí nígbà yẹn tí Monday díè. Owó yẹn wà lọ́wọ́ ẹbí ṣẹ̀kẹ̀rẹ̀. Kọ́sọ́mà ẹ̀ tí ò bá dé airport plane yẹn ò ní fò. Ẹ wádìí ẹ̀, èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Ó dẹ̀ máa ń lọ sí chọ́ọ̀chì bàbá ìkè àrò àti ọ̀dọ̀ mẹ́gà ní àkówọnjọ. Ó máa ń lọ sí àkówọnjọ lọ́dọ̀ mẹ́gà. Ẹ gbọ́ mi dáadáa, ó dẹ̀ tún máa lọ sí ọ̀dọ̀ bàbá ìkè àrò. Bí àwọn èèyàn bá lọ sọ́dọ̀ ẹ̀ tó bá bèrè àánú ó máa ṣe fún. Níjọ́ tí mo dẹ̀ wà ní church Òkè Odò 1, ó wá gbé fáànù méjì ló wá fi ṣọpẹ́ ń bẹ̀. Mo wá lọ sí ọ́fíìsì ẹ̀ pé kékí lọ bá bóyá ó máa help wa ká lè parí church wa. Ajá ló wo ó tú ajálẹ̀ fún mi jọ yẹn. Ajálẹ̀ mi bọ́ ta ni. Mi ò kúkú sọ̀rọ̀. Bàbá ìkè àrò wá ṣe kórè. Bàbá ìkè àrò ó wá ṣe ìkórè. Àwọn tó mọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ó mọ̀. Mi ò lè parọ́ fún yín. Ní ọjọ́ náà, ó wá sí ìkórè ìkè àrò. Ó bẹ̀rẹ̀ sí ní kó kíní ohun àti pẹ̀rẹ̀sì lójọ́ ń jà níjọ́ náà lọ́hùn. Ó ń kó léyìí, ó ń kó tọ̀hún, ó ń kó léyìí, ó ń kó tọ̀hún. Bàbá ìkè àrò wá lọ bá ọmọ mi. Bí ò bá lè ra kándù yìí lọ́dún yìí, gbogbo ìgbà ló máa ń ra kándù yìí. Gbogbo ìgbà ló máa ń ra kándù yìí. Ẹ jọ̀ọ́, fi kándù ilẹ̀ fún pẹ̀rẹ̀sì kó rà á. Ó ní tó bá jẹ́ wípé pẹ̀rẹ̀sì kóhun náà kó lọ kọ́ chọ́ọ̀chì tiẹ̀. Kó lọ kọ́ chọ́ọ̀chì tiẹ̀. Kó má lọ ṣe inú nǹkan tó ṣe yẹn. Àárọ̀ Monday, bàbá ìkè àrò ó kó gbogbo mọ́tò ẹ̀ tó fún mọ́tò bíi mẹ́ta àbí mẹ́rin. Bàbá ìkè àrò kó gbogbo ẹ̀ lọ fún jọ́nà lọ́hùn. Ó gba mọ́tò yẹn lọ́wọ́ bàbá ìkè àrò. Ó lọ kùn mọ́tò yẹn, ó lọ kùn sí mọ́tò kọ́mpìnì ẹ̀. Ẹ bá gbọ́ mi dáadáa o. Ó ti fẹ́ tó oṣù kan. Bàbá ìkè àrò wá lálàá. Ó wá ní Monday òdíè. Tó dẹ̀ jẹ́ pé aṣọ dúdú náà fi wé. Ní wá ránṣẹ́ sí pé ọmọ mi máa bọ̀ mọ́ lálàá báyìí sí ẹ. Ó wá sọ fún bàbá yẹn wípé tó bá jẹ́ wípé ọ̀dọ̀ ẹ̀ lòun máa wá kóhun tó rí ìwòsàn kó fi òun sílẹ̀ kóhun kú.
bàbá rẹ̀ dákẹ́. Níwájú Ọlọ́run àti ènìyàn, ọ̀rọ̀ tá ń sọ yìí, nígbà tó sọ̀rọ̀ fún bàbá ní òkè, ẹ máa gbọ́ mi o, kò tó ọ̀sẹ̀ kan tí Monday ò díẹ̀ fi ní problem. Ẹ ń fi ìṣẹ̀lẹ̀ ṣeré. Monday ò díẹ̀ ń bò ló wà lónìí. Transmission ń bò ló wà. Ó ta candle, ó ní candle, ó ní machine candle, ó búrẹ́dì, gbogbo nǹkan ló ń ṣe ní Ìkẹjà ń bẹ̀ yẹn. Ń bò ló wà lónìí. Ìlú ẹ̀ ó ti ń dún jù, ó ti ń wojú àgbàlagbà jù. Ẹ dẹ̀ máa tẹ́, kò sí ẹnikẹ́ni tó máa bá ẹ sọ, ẹ máa tẹ́. Òótọ́ ni mo sọ fún ẹ, ó máa tẹ́. Ìlú Ìdóǹdó pẹ̀lú Celestia, ẹ mọ̀ Celestia o. Ẹ mọ̀ Celestia, ẹ mọ̀ o. Tó bá bèrè lọ́wọ́ àwa, à sọ fún yín. Portable, tó bá ń wá ẹni tó máa bá ìlú ṣẹ̀kẹ̀rẹ̀, ẹ pè mí màá bá ìlú ṣẹ̀kẹ̀rẹ̀ ń bẹ̀. Paso, èmi ò mọ gángan lù. Tó bá fẹ́ pàápàá pé kí n wá lù gángan pẹ̀lú ẹ, màá lù gángan pẹ̀lú Paso. Mi ò dẹ̀ mọ̀ lù. Ẹ jókòó yín ni wọ́n á fi pè yín. So, ohun tó bá pè yín fún, tó bá wù yín, ẹ lè lọ ṣe. Tó bá wù yín, ẹ lè ṣe kí ni? Ẹ lè disappoint ẹ. Ohun tó bá wù yín lè ṣe. So, ohun tí mo fẹ́ sọ kò jù bẹ́ẹ̀ lọ. Gírágírà, ibi tó máa tìyàn dé, á ti débẹ̀. Ẹ ṣeun, God bless you all.